adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. Atọrọ ìkẹ́ tọrọ ìgẹ̀ fún Ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. Ìjókòó tá a jókòó yìí a ní à ń ṣe igi àjókòó igi. Ìjókòó igi yìí kí ni igi? Igi náà ni èyí tí gbogbo wa sọ pé à ń ṣe súnà. So à ń ṣe súnà lọ́wọ́, a ti ṣe àwọn nǹkan tá a so igi, a ti ṣe àwọn igi lóríṣiríṣi lọ́nà súnà ni. Súnà ni Islam ó la ìgbésí ayé wa fún gbogbo mùsùlùmí láti ìbẹ̀rẹ̀ títí dópin. Báwo láti manhajul hayat, báwo láti lò gbésí ayé wa, Islam là. Eléyìí ìpìlẹ̀ ìgbésí ayé kan nìyí tá tìtorí ẹ̀ jókòó yìí pé àwọn Abdulwasi àti Ganiya àwọn fẹ́ pilẹ̀ fámìlì wọn tuntun míì. Fámìlì kan ni bàbá tó bí wọn, fámìlì kan ni bàbá tó bí bàbá tó bí wọn. So ìpele wọ́n á fẹ́ pilẹ̀ tiwọn fún wọn pé bẹ́ẹ̀ ti pilẹ̀ gbèsè ayé rẹ̀ Ọlọ́run ti wá là á kalẹ̀ bá ti pilẹ̀ àti bá ti bímọ àti bá ti gbégbèsè ayé àti bá ti ṣòkú àti báwo lòkú fẹ́ kí ló fẹ́ lọ bá. Gbogbo ẹni Islam ti là kalẹ̀. Ẹni tó ń bọ̀ láyé tiẹ̀ lábẹ́rẹ́ yìí, tọ́lá àwọn tí wọ́n bẹ̀rẹ̀ yìí wọ́n bímọ, ọmọ tí wọ́n fẹ́ bí nì òun láti bẹ̀rẹ̀ sí palẹ̀mọ́ rẹ̀ kalẹ̀ yìí títí ẹni tó kú, òkú tó kú, báwo láti ṣe òun ò sí sí mọ́, ó ti kọjá. Báwo láti ṣe, ńbo ni ó lọ, kí ni ó bá pàdé. Gbogbo ẹni Islam ti là kalẹ̀ fún wa. Islam tó là kalẹ̀ fún wa yìí Ànábì wa ṣètò ẹ̀, ó ṣe àwọn àlàyé kan ń bẹ, ó sì kọ́ alẹ́ kọ́. Ló fi já sí pé tí wọ́n bá ní ìjókòó tá a jókòó yìí, ìjókòó kí ni? Ṣẹ̀ríà kan lèyìn. Àjókòó nítorí àti mú òfin Ọlọ́run láti mú ṣẹ. Béèyàn bá wá kú, Islam tún fi kọ́ wa náà ní pé bí ó bá ti kú, báwo lẹ́ ti ṣètò rẹ̀ títí tẹ́ fi sin, kí lẹ́ ṣe fún, níbo ló ń lọ, kí ni ó sì bá pàdé níbi tó ń lọ. Ó wá já sí pé a ṣètò yìí náà, ṣẹ̀ríà kan lèyìn nì náà. Ètò tí Ọlọ́run fi lélẹ̀ tó fi ọkùnrin ṣe òpó ilé fóbìnrin, òun náà ni kóbìnrin máa gbọ́, kó máa tẹ̀lé àṣẹ ọkọ ẹ̀ lópin ìgbà tọkọ ní bá ń tẹ̀lé àṣẹ tọlọ́hun. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ó ní almar'atu in sallat khamsaha. إذا صلت المرأة خمسها وصامت شهرها وأطاعت بعلها وحفظت فرجها دخلت من أي أبواب الجنة شاءت. Hadith Ànábì ni sallallahu alayhi wa sallam. Obìnrin bá ti ń kírun wákàtí 5 rẹ̀ déédéé, tó gbààwẹ̀ Ramadana rẹ̀, tó tẹ̀lé tọkọ rẹ̀, tó sì ṣọ́ abẹ́ rẹ̀, gbogbo ọ̀ràn àlìjẹ́nà tó wà 8 àbí mélòó wọ́n ṣílẹ̀kùn rẹ̀ lẹ̀ fún ni pé èyí tó bá wùn ẹnu ẹ̀ ni ó wọ̀. sallallahu alayhi wa sallam.
ẹ̀pẹ́ májẹ̀mú tó à ń bẹ̀ ni wípé kírun fọ́lọ́hun rẹ̀, gbààwẹ̀ tó ṣe lọ́ranyàn fún ẹ, tẹ̀lé tọkọ rẹ̀, kó o sì ṣọ́ abẹ́ rẹ̀ ọ̀tán. Oríwọ ọkọ, àwọn kan wọ́n ń sọ ìsìláàmù lórúkọ tí ò jẹ́, wọ́n sì ń kun ànábì ní fọ́tò tí ò dá. sallallahu alayhi wa sallam. èyí ò ní wàhálà èmi pẹ̀lú wọn, a sì ní wàákò, a ní kó là, a ní kóra wa là. Èmi ò fẹ́ dọ̀tí nínú Islam. Ìyìn sì ní jẹ́ kí wọ́n fi fọ́tò tí ò dá rẹ́ ànábì lára. sallallahu alayhi wa sallam. Gbogbo ẹni yòówù tóhùn kó lè jẹ́. Mo wá ń bọ̀ ń bẹ̀. Àmọ́ kí n ṣàlàyé kí n rọra yọ èyí tí ó jẹ́ tí wọ́n yìí tí ń fi wọlé. Ní pé Islam pọ́n obìnrin lé títí ó fi fún ní súra kan nínú odidi al-Qur'an, Súratun Nisa. Kò sí ẹ̀sìn kan ṣáájú, kò sí ẹnikẹ́ni kan ṣáájú, kò sí ìròrí kan ṣáájú tó fún obìnrin ní ìwọ̀ àti ọ̀wọ̀ àti ẹ̀tọ́ tó tó Islam. Allahu akbar. Allahu akbar. Ànábì náà wá sọ tó jọ. sallallahu alayhi wa sallam. Àdìsí tá Ànábì sọ gbẹ̀yìn, tá Ànábì wí ní hijjatul wada, khutuba tó ṣe ní hijjatul wada, gbogbo fakra kọ̀ọ̀kan bẹ̀ in tó ń jẹ́ Islam nù ni. Fakra kọ̀ọ̀kan tó bá débi kan, tó bá dé fakra kan, a ní hal ballagtu Allahumma fashhad, hal ballagtu Allahumma fashhad, hal ballagtu Allahumma fashhad, tó fi débi wípé aya wa sọ̀kalẹ̀ pé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dina. Ànábì bẹ̀rẹ̀ láti bi nǹkan tí jẹ́ haram, rìbá, gbogbo ẹ̀ ó bẹ̀rẹ̀ sí sọ ní kọ̀ọ̀kan, fakra kọ̀ọ̀kan. Tó bá délé àní Allahumma hal ballagtu Allahumma fashhad, ṣé mo jíṣẹ́, ìwọ Ọlọ́run jẹ́rìí. Ó wá débi ọ̀rọ̀ àwọn obìnrin, ó wá ní istawsu bin nisa'i khayra fa innahunna khuliqna min dil'in a'waj wa inna a'wajaha a'laha in tuqima in aradta an tuqimaha kasartaha wa in aradta wa in taraktaha ma zala mu'wajjan fastawsu bin nisa'i khayra Allahumma al-ballagtu Allahumma fashhad. Obìnrin ìwọ ọkọ má sọ pé ìgbà t'Ọlọ́run ti ní pé ìwọ ni àrìjálù qawwamuna 'ala an-nisa, kó wá sọ ìyàwó rẹ̀ dẹrú, ṣe eré sí gbogbo ọ̀ràn oore. Níbi kan Ànábì tún sọ pé khayrukum li ahlihi, ẹni tó dáa jù nù yín, kò fi sọ pé ẹni tó ń kírun jù, kò sọ pé ẹni táwẹ̀ rẹ̀ pọ̀ jù, kò sọ pé ẹni tí náfìlà rẹ̀ pọ̀ jù, kò sọ pé ẹni tí àwẹ̀ ayyamul bidi rẹ̀ pọ̀ jù. Ó ní khayrukum, ẹni tó dáa jù nù yín, khayrukum li ahlihi, náà lẹni tó dáa jù síyàwó rẹ̀, sí fámìlì rẹ̀, sí fámìlì rẹ̀ bẹ́ẹ̀ látòrí ìyàwó rẹ̀ bó ṣe tọ́jú ìyàwó rẹ̀ sí. Wa ana khayrukum li ahlihi, èmi yìí tẹ́ rí ẹni tó dáa jù sáwọn ìyàwó rẹ̀ ni mí. sallallahu alayhi wa sallam. So dáa síyàwó rẹ̀, gbogbo wa tí ń jẹ́ wà dáadáa òní kò fi bá a lò. Mo ti jókòó ìyàwó, mo ti jókòó òkú. So èyí tá a jókòó gbẹ̀yìn nílé Professor Isa tó kú ni. Èyí tá a jókòó ní òkè lélẹ̀ nílé àwọn ọlọ́ọ̀tí òkú ni. Lọ́lọ́jẹ́ òkú ni. Ìyàwó lélẹ̀. So mi ò yí fáyà o. Kí ni mo kọ́kọ́ mú wá? Hadith.
níbi àwọn tọ̀hún náà ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi hadisi ni mo wà nú ẹni tó ń ṣe ìǹkárù pé kò sí hadisi. Ṣé bàbá ń bẹ́nu ẹni tí wọ́n ń kọ̀ wípé kò sí hadisi ni? Mi ò sínú ẹni tó kọ hadisi. Al-Qur'ani ni in ja'akum fasikun binaba'in fatabayyanu. يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. Kò sẹ́ mi ò sínú torí wọn ti ẹ̀ kọ́ wa báyìí. Àwọn kan wá ń gbé káàkiri wọ́n ń sọ wọ́n ní mo kọ súnà mo ní òsì tí ń jẹ́ súnà wọ́n sọ pé mo ń tako súnà wọ́n ní kò sí nǹkan tí jẹ́ hadísì ẹ̀yìn láyà kọ́ ti ọ̀ràn mara ẹ̀ ẹni tí ń bá wí mi ò wí ni ẹni tí ń bá wí màá wí nísìn ẹni sì tún ṣe ìkìráàrù ẹ̀ kalẹ̀ àmọ́ nítorí ọlọ́gbọ́n lèyàn ṣe dá wèrè aṣọ wèrè kó dáadáa tí télọ̀ bá fẹ́ wọn aṣọ fún wèrè torí rẹ̀ ò pé kò ní sọ pé ṣé bí wèrè ni orí ẹ̀ ò pé ẹjẹ́ nǹkan rán aṣọ kan bákan torí pé ńjọ́ tí wọ́n bá rí nǹkan ní lọ́rùn wèrè wọ́n sọ pé aláìní làákàyè wo wèrè wo ló rán aṣọ báyìí sọ̀tọ́rí ọlọ́gbọ́n lèyàn ṣe dá aṣọ wèrè kó dáadáa so ní ti torí ọlọ́gbọ́n ni mo ṣe ń sọ̀rọ̀ yìí kì í ṣe ti torí àwọn aláìní làákàyè wọ̀nyí abẹni tẹ́kọ̀ọ́ òye abẹni tí kan ń wá nǹkan kankan torí pé tẹ́kọ̀ọ́ bá yé wọn ni ọ̀rọ̀ tí mò ń sọ bí n ṣe gbé ọ̀rọ̀ wọn ti mọ mọ̀dúnmọ́nù bí tọ́rọ̀ ń lọ wọn ní twist yẹ àmọ́ ńgbà tí òye wọn wọ́n fẹ́ sọ irọ́ di òótọ́ wọ́n fẹ́ sọ halali di haram wọ́n fẹ́ sọ haramu di halali èyí tá a sì ní gbà nù ni. mo sọ̀rọ̀ Imam Bukhari mi ò ní Imam Bukhari èyí ṣàfà ìyẹn sọ pé kò gba àdìsí èyí tí mo ń sọ ni pé Imam Bukhari tírà rẹ̀ tí jẹ́ Sahihul Bukhari kì í ṣe tírà Imam Bukhari wa ana qa'imun wa sabitun alayhi báwo lèyìn ó ṣe tírà fún rẹ̀ tí ó wà wípé Sahihu Bukhari Sahihu ara ẹ̀ gbọ́. àgbọ́yé ayakumullah. Imam Bukhari ṣe ó wá ṣe tírà ó kọ́ àdìsí jọ òun ló wá sọ pé gbogbo Sahihu tí mo kó jọ yìí o Sahihu tèmi Bukhari ni ẹlẹ́kọ̀ọ́kan ò ní ṣe bẹ́ẹ̀. Allahu akbar. mo ní Sahihu Bukhari kì í ṣe Imam Bukhari ló kọ́ ní òkè líle mo ti sọ Imam Bukhari kọ́ ló kọ́ lẹ́yìn 100 ọdún tí Imam Bukhari kú ni wọ́n tó mú jọ so òyìn orúkọ tírà yẹn gan kọ́kọ́ fi hàn náà wípé àwọn kan ni wọ́n kó o jọ kì í ṣe Imam Bukhari fúnra ẹ̀ mo ní àwọn nǹkan kan tí wọ́n bá ti kó o jọ lẹ́yìn 100 ọdún báyìí àwọn nǹkan lè sáwọnú ẹ̀ gbogbo oríṣiríṣi nǹkan ló lè sáwọnú ẹ̀ bí n ti gbé nìyẹn torí pé kí ni àwọn èèyàn wọ̀nyí Sahih Bukhari Sahih Bukhari Sahih Bukhari ka'anna Bukhari ma'sum Imam Bukhari laysa ma'suman mujtahid wa kullu mujtahid yukhti'u wa yusib fa in akhta'a falahu ajrun wahid ajrul ijtihad wa in asaba falahu ajran Imam Bukhari ṣe àwọn tírà mo wá tún sọ padà ní ọ̀dọ̀ Dr. Isa Professor Isa pé Imam Bukhari ṣe àwọn tírà tó sọnù tí wọ́n rí mọ́ nínú àwọn tírà ẹ̀ ìkan jẹ́ Al-Adabul Mufrad Imam Bukhari ló ṣe wọ́n rí mọ́ India ni wọ́n ti tẹ̀ 18 something
inú ẹ̀ ní aljamiu sahih tírà Bukhari ni, tarikhul kabir, tarikhul sagir tírà Buhari ni tí wọ́n rí mọ́ tá pé wọ́n ń padà wá àwọn kan tún tẹ̀ 1904 wọ́n tún mí tẹ̀ 1904 sígbà tí Imam Bukhari ti kú ẹ dákun ẹ wò. ọ̀nà yẹn jìn. sẹ́rí àwọn eléyìí wọn ní làákàyè tí wọ́n fi ń gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sì fi ń sẹ́ ọ̀rọ̀ so àìmọ̀kan sì ló ń jẹ́ bẹ́ẹ̀. mọ́ wá ní àwọn àdìsí kan wà nù Imam Bukhari tẹ́ ń pè ń sọ yìí pé asahhul kutub ba'da kitabillah pé ìjìmáwù ni ok ìjìmáwù ni pé laysa asahhul kitab asahhul kutub la tó bá yẹ pé asahhul kutub bẹ́ẹ̀ ṣe ń wí ni kí ló mú Albani máa ṣe dọ̀ífù àdìsí tí Buhari gbà wá tó sì ń sọ háhà kan ta ni Albani so ẹgbẹ́ Albani láàyè òun lè sọ̀sọ́kúsọ tó bá wùn sí Buhari but ẹlòmíì ò lè ṣá lọ́gbẹ́ kò lè ṣá Buhari lọ́gbẹ́ àmọ́ Albani ló lè ṣá lọ́gbẹ́ torí pé àwọn kan wọ́n ń sanwó fún Albani àbí wọ́n gbà á láàfà lọ́dọ̀ wọn. irú ìjókòó tá a jókòó yìí ó bá mọ̀ ọ́n àní ojú kan kọ́ làwa fi ń ríran ní tá à ń sọ fún yín nù ni ẹ má wà dogmatics pé a sì pé wọ́n ti dogmatize yín láàkà yín wọ́n gbé sínú agolo wọ́n sì gbá ń pẹ́ńpẹ́ wọ́n ti pa ẹ jẹ́ kí làákà yín ṣí àmọ́ làákà yín ò lè ṣí nítorí pé kéwú òye wọn sẹ́ ẹnìkan tó ń wí pé àwọn oníjàlábí ló ń jókòó ń bí kinní mi markasi kinní kan ọmọ markasi tí kéwú bá yé markasi kò ní yàyàkuyà tí kéwú bá yé ọmọ kéwú tó kéwú markasi tí kéwú bá yé kò ní yàyàkuyà àmọ́tẹ́ bá ti rí tó ti yàyàkuyà kẹ́mọ̀ ẹ́ pé kéwú òye ńjọ ń bẹ́ ń lé kéwú sọ̀nà arábíà láti ka mùsọ́láwò làdíìsì bàbá ló ṣe rahimahullah àbí rahmatulahi alayhi. aka ń bẹ̀ ntí jẹ́ ìlà tí Buhari lè fi jókòó tó lè sọ pé haza sahihun wa haza da'ifun àmọ́ al-adala kọ́ ìdá ni lọ́dọ̀ àwọn ní musala al-hadith tá a lè fi sọ pé hadisi yìí ó lálàáfíà hadisi yìí kò lálàáfíà ó kà á ní tí wọ́n bá há sórí owó mọ application gbogbo àwọn tí wọ́n há sórí ẹnìkan há sórí Buhari àpèjúwe kò dàbí kò ju àpèjúwe alladhina hummilu tawrata thumma lam yahmiluha kamathali al-himari yahmilu asfara bisal mathali al-qawmi alladhina kafaru. irú ìjókòó tá a jókòó yìí Albani ó kọ kí wọ́n lu ìlù nínú bí ìyàwó àdìsí tó wà ní ó dọ̀ afa rẹ̀ tí wọ́n bá mọ̀ lọ́nu fatawa Albani tó bí ibi ló ti ń dọ̀ afa tó ti ń sọ haha tá nẹ́bí sì sọ yìí pé irú ìjókòó yìí o kàn lu ìlù kí wọ́n pariwo ẹ̀. alinu nikaha. alinu nikaha. wadribu alayhi dufufa. Ànábì ní fadribu alayhi dufufa ẹ pariwo ẹ lùlù sí. Albani sọ yìí pé rárá àdìsí yẹn dọ̀ìf tó fi hàn yìí pé kò mọ ilmu rijal Albani. nígbà kan tí mo sọ̀rọ̀ Albani mo ní bàbá ń wára àbí kí ni ká pè àbí kí ni kan wọ́n ní bàbá mi ò mọ kí ó tó Albani bàbá tèmi ó mọ àkàmù ni nǹkan tí wọ́n ń kọ́ amárùkẹ́ kì í ṣe kó rú alukurani sórí tó mọ túmọ̀ rẹ̀ tó mọ application rẹ̀ tó mọ nǹkan kan ló wá fi ń jà fà rárá n tí wọ́n ń kọ́ amárùkẹ́ àkàmù ayatul àkàmù gbogbo òfin aya tó bá jẹ mọ́ òfin pátá nínú alukurani tí ó jásí pé òun ṣẹ̀ríà ẹ bá lọ ṣẹ̀ríà gbogbo ẹ̀ làwa ti kà náà ti kọ́ wa
a sì ṣe tahlilu kọ̀ọ̀kan a sì ṣe tafsiru kọ̀ọ̀kan. So àdìsí tó fẹ́ mú wa dàífù ìmáàmù mọ́ wá ní àwọn nǹkan kan há sínú Sahih Bukhari tẹ́ ń pè sahih tó bá yá sí pé asahul kutub ba'da kitabillahi ba'da kitabillah lẹ́yìn alukurani ni a ní rí àwọn nǹkan kan tí ó lòdì sí alukurani. Gbogbo àfa aládìsí tí wọ́n jẹ́ àfa láyé bẹ́ẹ̀ èyí tó Albani tó kàfàrà èyí tó bàdá àwọn àfa Zahabi inú àwọn àfa aládìsí ni Imam Albani kàfàrà gbogbo orú àwọn wọn ni. Kódà Albani kàfàrà Bukhari fúnra ẹ̀. Albani kàfàrà Bukhari. So ẹ̀rẹ́ sì sọ séyún ni èmi wá ní mubtadi oníbídíà ò ṣe ti pé Imam Bukhari àwọn àdìsí kan wà ń bẹ̀ tó takò alukurani tó sọ súra ànẹ́bì ní tí ò jẹ́ tí mo wá sọ èyí ni mo di kèfèrí sí ta ló ń dàfà ní sunna ní minna minkum màá wá fún yín láwọn àpèjúwe díẹ̀ mo mọ̀ pé àdúgbò wọn rèé àdúgbò wọn ni ìtorí ẹ̀ àwọn àfáà sọ pé kí n jókòó kí n jẹ́ kí ẹnìkan ṣe wáàsí mo ní rárá mo fẹ́ ṣe wáàsí ní àdúgbò yìí. Adamallahu ọ̀rọ̀ hayatakum. èébú kọ́ ọ̀rọ̀ òun bú mi àbúra wa jáde wá pẹ̀lú mímọ́ rẹ̀. Ọ̀rọ̀ lágbájá mọ́bùdíwù ni kèfèrí ni kìnnìkan jáde wá pẹ̀lú àdílà tiẹ̀ èyí tẹ́mi bá sọ yìí wá sọ wípé kò rí bẹ́ẹ̀ ọ̀yún ni nǹkan tó wà ń bẹ̀. Ó ṣe ìlànà harbu lórí sùdíà ni kìnnìkan ni n ti ń bá wí mo lè wí níbikíbi mo sì ní ẹ̀rí fún èyí tí wọ́n lè ṣe ni pé ìwọ sọ yìí pé n tí mo wí yẹn o kò rí bẹ́ẹ̀ kò wá mẹ́rin tiẹ̀ wá ẹ̀yin ló ń jọ ní mímọ̀ mi ò lọ jámíà yọ kúrò mi ò nídìí láti lọ jámíà torí pé iṣẹ́ tí jámíà fẹ́ ṣe lára ẹlẹ́kọ̀ọ́ lára onímọ̀ òun mo ti ń ṣe yìí. Alhamdulillah. So ìwọ tó lọ jámíà pálí ló lọ gbà wọ́n kàn gbé mọ́ní àjù kan fún ẹ o sì há sórí o sì dálẹ̀ o sì dánwò o ní pálí lọ́wọ́ wá lo kí ni yunifásitì fẹ́ ṣe lára ẹ tó fi lọ yunifásitì. So ẹni tí ó lọ yunifásitì tó bá kẹ́kọ̀ọ́ kan ẹ̀kọ́ tó kọ́ yẹn ṣe tahlilu ẹ̀ bọ́ síta ló làákàyè ara rẹ̀ fi mú nǹkan jáde lágbájá yí báyìí lágbájá yí báyìí lágbájá yí báyìí lágbájá kí n tiẹ̀ tí wọ́n wí torí sí tí wọ́n wí ni n ti jẹ́ jámíà nù ni kò lọ jámíà kò lè bá wa jiyàn ó dà èmi ń challenge rẹ̀ ìwọ tó lọ jámíà ni bọ́ọ̀tà nínú àwọn ulama ubila madaris inú wọn ni Abbas Mahmudul Aqad wọ́n wá ní wọ́n fẹ́ fún lóyè pẹ̀lú gbogbo iṣẹ́ tí wọ́n rí tó ti ṣe ó wá ní ta ló fẹ́ ná káṣá òun nínú àwọn dàkátìrà tí wọ́n fẹ́ jókòó yìí pé wọ́n fẹ́ fóun ní dòkítọ́rà ta ni ó ná káṣá òun. So àwọn ulama ubila madaris àwọn ni wọ́n rí nǹkan ṣe ju ẹni tó lọ pẹ̀lú ṣáádà lọ. So ṣáádà tẹ lọ gbà yìí ṣẹ̀ríà fi ṣẹ̀ríà takhasus fi ṣẹ̀ríà takhasus ni bó bá wọnú ilé tá a bá ṣe kínní yàtọ̀ sí ní tí wọ́n wí tó kà lórí mẹ́sàbí kan ṣo ó lè sọ nǹkan kan mí lórí mẹ́sàbí mi. wọ́n sì náà ní takhasus lórí ṣẹ̀ríà wàlálùkọ́ kò lè dá ṣẹ̀ríà táwọn àfa ń dá tá a bá tì í síbi ogún wípé kó pín kò tó bẹ́ẹ̀. pínkún bí Islam ti pín wàláhì yóò máa lọ òkè yóò máa lọ lẹ̀ ni.
bàbá tí ò sì lọ jámíà àwọn ni wọ́n mọ ogún pín wọ́n tún mọ náwó sọ́rùfù ní tó ń sọ̀pọ̀lọpọ̀ ní pé wọ́n mọ asraru lóga ọ̀tọ̀ ní ká máa sọ lárúbá afrọ́bọ̀tẹ́ alhamdulilayi wasalaatu wasalaamu ala èyí ń kọ́ ló já sí pé o gbédè òun ló gbàgbọ́ yé èdè rárá kò sọ kalẹ̀ bá ní kò lè kọ́ kò sọ wípé kò túmọ̀ wípé o gbọ́ èdè nì tó o bá gbọ́ èdè nì wàá máa asraru nǹkan bí lárúbá ṣe ń sọ nǹkan rẹ̀ bí kìnnì kan ṣe ń sọ bàbá Bígọ́rẹ̀ rahmatulahi alayhi. ìgbà tó fẹ́ kọ́ àwọn kan ní náwù sọ́rùfù ẹ máa wòran ó wá lọ gbé náwù sọ́rùfù ló ń kọ́ wọn ó sì ń kọ́ wọn ní mírasù papọ̀ lẹ́ẹ̀kan náà. Allahu akbar. ó ní kẹ́límà ó lọ ọjà ó bímọ ọ̀rẹ́ ẹrú ó sì bímọ ńgbà ó wá kú ó bímọ mẹ́ta kalẹ̀ ó bí ìsìnmi ó bí fìlì ó bí àràfí. Allahu akbar. wọ́n á fẹ́ jogún àwọn nǹkan tó fi kalẹ̀ ó fi rọ́fù kalẹ̀ ó fi násìbù kalẹ̀ ó fi jásùmù kalẹ̀ ó fi káfùdù kalẹ̀ ìgbà tí wọ́n á fẹ́ jogún ìsìnmi wá jogún ráfù ó jogún násìbù ó jogún ìyẹn ni pé ó kó nínú ogún hasaba tiẹ̀ kismu tiẹ̀ nínú ogún ó jẹ rọ́fù lógún ó jẹ jaru lógún ó jẹ nẹ́sìbà lógún ó fi jásùmù kalẹ̀ fíìlì náà fẹ́ jogún wọ́n pín rọ́fù fún wọ́n pín nẹ́sìbù fún wọ́n ju jaru kalẹ̀ fún ó mú jásùmù wọ́n fi jaru kalẹ̀ fún so arafi ò wá jẹ nǹkan kan lógún wọ́n pín òun mọ́gún nítorí wọ́n lọ rà á lẹ́rú ni. òun yìí sọmọlábí. òun yìí sọmọlábí. Allahu akbar. torí arafi ò wọlé tọ̀ ìsìnmi yóò wọlé tọ̀ fíìlì. Allahu akbar. ṣé ẹ ti rí nísìnyí pé màwálí ní arafi màwálí ò lógún nínú ogún lópin ìgbà táwọn ashabul kisma tí wọ́n bá wà ńlẹ̀ ashabul furud. Allahu akbar. ẹ gbọ́ ẹ dákun ẹ bá ń bi àwọn oníṣẹ̀ríà dọ́kítọ́rà kínní kan sòdíà ṣẹ̀ríà kínní ẹ bá ń bi wọn kán pín ogún ilmul faraid ká gbé ilé wọn lọ́wọ́ pẹ̀lú takasusọ́ọ̀tì rẹ lórí ṣẹ̀ríà yìí pín ogún àfáà tí ò lọ jámíà ṣé ò Bígọ́rẹ̀ ló pín ogún ló kọ́ wọn náwù pẹ̀lú ogún ẹni tó bá mọ ogún pín ẹsẹ̀kẹsẹ̀ ní náwù ni ó ti yé ẹni tí náwù ní bá yé ẹsẹ̀kẹsẹ̀ lógún ó tún ti máa yé papọ̀ ń bẹ̀. Allahu akbar. ulama'u bila madaris. ulama'u bila madaris inú wọn náà làlìbáni tẹ̀ ń wí ẹ sọ lé kí ó tàlìbáni lọ jámíà ló ti parí àmọ́ nítorí pé ìjọba Saudi ló gbà á tán sanwó fún gáràdì tí wọ́n fẹ́ kó ṣe tó dẹ̀ ń ṣe ilẹ̀ bá sọ di àáfàá gbogbo ayé. Sheikh Muhammadul Ghazali rahmatulahi alayhi. Muhammadul Ghazali tasiko tó ó kú ní 2000 ọmọ masara ni Ọlọ́run ṣe tírà kan òun wá lo àwọn àdìsí kan bẹ́ẹ̀ òun wá ṣe àrùdù ẹ̀ fún Albani pé wọ́n ń pè é láfa aládìsí àfa aládìsí bá ń wo tírà yìí kó bá ń ṣe tàkíkù àwọn àdìsí kò wá rí i ṣe àwọn èyí tó dọ̀ afa yẹn wá sọ fún wípé èyí tó dọ̀ afa yìí sanadu ẹ̀ dá sọ̀híhù ni
Sheikh Muhammadul Ghazali àfa yìí náà ló ń sọ wípé ulama olùbàdíyà àwọn àfa bàdíyà yìí ka'annahum ataw bidinin jadidin ghayra al-islam alladhi na'rifuhu a wá sọ àwọn àbùkù tí wọ́n fi ń kan ànábì sallallahu alayhi wa sallam. tá à ń sọ fún wọn wípé eléyìí ò sọ Buhari báwo lẹ fẹ́ gbé sọ Buhari lékè alukurani wọn èé gbé sọ Buhari lékè alukurani ẹ wá sọ Buhari ẹ sọ Buhari dà nábì gbogbo nǹkan tó bá ti mú wá tó ti kọ ni asọ́hùl kutub kí ló ń asọ́hù tó bá wà asọ́hù ni Albani a máa ṣàlọ́gbẹ́ inú Albani ṣàlọ́gbẹ́ tó ń wá sọ háhà Albani sọ háhà á wàá fààyọ fún yín nìsín. Bukhari nu Sahih Bukhari tí wọ́n wí ó pe ànábì ní tí ò jẹ́. sallallahu alayhi wa sallam. ó pe ànábì ní nǹkan tí ò jẹ́. sallallahu alayhi wa sallam. àwọn nǹkan tá ànábì ò jẹ́ tó pé nì mò ń bọ̀ lórí ẹ̀. torí pé alukurani ìpapọ̀ ẹnu àwọn àfáàní yìí pé ajma al-ulama ma min hadisin idha khalafa al-aqla. وقد ذكر علماء الحديث أن الحديث pé gbogbo hadisi إذا خالف صريح العقل tó bá ti tako làákàyè gidi. أو النص القرآني nafs al-Qur'ani tàbí tó tako àyà Qur'ani. أو الحديث المتواتر àbí hadisi tó wà mutawatir. ولم يقبل تأويلا. tí hadisi ni bó ti wà mutawatir tó kò gbà ká lọ ń bẹ̀rẹ̀ ká sọ pé ìtumọ̀ tó ń wí òun nìyí. فهو باطل. ọwọ́ bọ́tìlùn irú hadisi bẹ́ẹ̀ dànù hadisun bọ́tìl kò bá jẹ́ Bukhari ló gbà wá n tà ń sọ fún yín nù ni mo fi má pèjúwe hadisi yìí pé Isa ń bọ̀ wá wá ṣe kí ni ẹnìkan fún mi lésì nínú wọn lẹ́kọ̀ọ́ wípé ìbéèrè wípé kí ni Isa wá ṣe tọ́lọ́hún sọ táwọn ànábì wá ṣe láwa ní béèrè pé tó bá padà wá kí ló wá ṣe wá ní pé ká gbà bẹ́ẹ̀ ni gbà kí ni ìgbàkúgbà lẹ́yìn ni. má gbàgbàkúgbà. ìyẹn ti khalafa al-aql ẹni ó khalafa nasul Qur'ani pé anabi ńkọ́ khataman nabiyyin téèyàn bá sì ti já nabi kò lè jẹ́ rasul so gbogbo àwọn rasul yẹn rusul gbogbo wọn lọ́lọ́run fún ní pé nǹkan tí wọ́n wá ṣe rèé o. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. huwa alladhi ba'atha fil ummiyina rasulan minhum yatlu alayhim ayatihi eni wa yuzakkihim ó di méjì wa yu'allimuhumul kitaba wal hikmata wa in kanu min qablu la fi dhalalin mubin. huwa alladhi ba'atha fil ummiyina rasulan minhum yatlu alayhim ayatihi wa yuzakkihim ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. táwọn ànábì tó ṣáájú náà wá ṣe tilawatu ayati Allahi alayhim tazkiyatu nufusihim wa ta'limuhumul hikmata wal kitaba. iṣẹ́ táwọn á ṣe nù ni sọta bá bẹ̀rẹ̀ pé Isa kò jíṣẹ́ rẹ̀ pé ni tó fi fẹ́ padà wá àbíṣẹ́ ànábì ló dínkù tóun fẹ́ wá pé bada al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati so alẹ́tọ̀ àti béèrè pé ẹ dákun ẹni Isa ń bọ̀ ẹ̀sìn láti ṣe sọ̀híhù ni àdìsí yẹn ti takò àyà Kùránì
kí ló fẹ́ wá ṣe ó wá ní ká má béèrè. ti Buhari ní ká gbà ní àbí àyà Ọlọ́run tó sọ wípé al-yawma akmaltu lakum àbí tó sọ wípé khataman nabiyyina lan nabi. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. ẹ wá fẹ́ ká gbà yí pé sọ̀hí Buhari o ó bá ti wá nù sọ̀hí Buhari o sọ̀híù ni àwọn ò ní gba èyún ni a sì jẹ́rìí pé òjẹ́jẹ́ Buhari ló kọ́ ok sọ̀hí Buhari sọ̀hí Buhari ọlọ́run ni al-mufti ọlọ́run ni mufuti anabi èyí dá nǹkan kan ṣe ọ̀tọ̀ ni al-wahyu tawji wahyu al-kitab ọ̀nà tí méjì wáyé pín sínú al-Qur'ani nínú wahyu tawji òun ni kọ́lọ́hún kánẹ́bí dúró kóore tí ń tọ́lọ́hún ó dá lẹ́jọ́ ibi tí ó dorí ẹ̀kọ́ pé rìn báyìí tawju nù ni wahyu al-kitab òun ni hakimun ala wahyu tawji. Bàtà nàbí wa Maka Sallallahu alayhi wa sallam. ẹ má jagun wọ́n dé Madina Umaru lọ bá Abubakar lọ bá jẹ́ ajagun wọ́yù tàòjíwù òun ló sọ fún wípé kó fú aidikum. ìgbà tí wáyù kìtàbí ó dé Ọlọ́run wá sọ pé uzina lilladhina yuqataluna bi annahum zulimu wa inna Allaha ala nasrihim laqadir. Sẹ́rí gbogbo ohun tí mò ń wí èmi mo ṣe mistake tí mo ṣe ni pé mo ń sọ̀rọ̀ mo rò pé àwọn ẹlẹ́kọ̀ọ́ làwọn tó ń gbọ́ mi mọ̀ pé ẹ̀kọ́ wọn kò débì kan wọn à lágbọ́yé lọ jámíà ṣe kínní mo rò pé jámíà tí wọ́n lọ yẹn mo rò pé ẹ̀kọ́ wà lára wọn mo sì rò pé ẹni tó ń pariwo súnà mo rò pé ẹ̀kọ́ wà lára ẹ̀ so tá a bá sọ díẹ̀ ká fi tájí fadhakir fa inna dhikra tanfa'ul mu'minin. ìran tí ò lè wúlò fẹ́ni tí ó gbà tí è ṣe múmi ní tẹ́tẹ́lẹ̀ fa inna dhikra tanfa'ul mu'minin pé zọ̀wáìrù tó ń ṣẹlẹ̀ níta láyé lẹ́ni ó pèpè lọ síbi ká ṣe mùrájà ara wa ká sì ṣe mùrájà gbogbo ń tẹ́ ń pè ní hadisi yìí tẹ́ ń mú wá tí nǹkan tí ò fi rọgbọ láyé tí wọ́n fi ń pe mùsùlùmí ní terrorist oúnjẹ làwọn kan mú wá sọ̀yí Buhari òun ló wí pé anabi ní umirtu an uqatila an-nasa hatta yashhadu an la ilaha illallah Ọlọ́run pa mí láṣẹ pé kí n máa pa àwọn èèyàn kiri títí tí wọ́n fi sọ wípé la ilaha illallah. hadith yẹn zahiru hadith wa ma'ana khalafa al-kitab wa sunnah khalafa kitab khalafa nasul Qur'an ló sọ fún wa nabi pé la ikraha fi din qad tabayyana ar-rushdu min al-ghayy. aya kan nù ní banka. fi din qad tabayyana ar-rushdu min al-ghayy. فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. aya kọ̀yàn ni kò sí ìfipámúni nínú ẹ̀sìn so èwo ni umirtu an uqatila an-nasa kí n gbé dà kiri kí n máa pa àwọn èèyàn kiri. Ànábì ni ó takò Ọlọ́run lẹ́yìn náà Ọlọ́run nínú Al-Qur'ani ó ń sọ fún Ànábì pé afatukrihu an-nasa hatta yakunu mu'minin sọ fẹ́ jẹ wọ́n ń pa kí wọ́n fi wá di mùmíní ni so aya ni ó ti takò umirtu an uqatila an-nasa títa ní ká dìmú ẹ dákun ṣé ti Buhari ní ká dìmú ni àbí Al-Qur'ani. Al-Qur'an ni ká dìmú. Hayyakumullah. Karamakumullah. Ó dé ní. Hayyakumullah. Point. Mo ní mufti lọ́lọ́run
anabi máa ń dúró de ìftáwù ọlọ́run ni yasalunaka anil ahilla ọlọ́run wa sọ fún mi pé kúl hiya mawaqitu linnasi wal hajj yasalunaka Ruhi. yasalunaka anir ruh Qul ruhu min amri rabbi. kò sí lọ́dọ̀ anabi kó máa sáré fèsì anabi ẹ̀ ṣẹni tí fèsì láì dúró de tàwùjíwọ̀ ọlọ́run kó wá fún ní hukumu lórí ẹ̀ òun ló ránṣẹ́. Bukhari wa gbà wá anabi ọlọ́run sọ fún anabi pé yasalunaka anil mahid yasalunaka anil mahid wọ́n wá bí ẹlẹ́rìí ń pa nǹkan oṣù obìnrin kul hiya adhan fa'tazilu nisaa fil mahid ayatul ahkam ayatul kitab wahyul kitab leyun tawjihu ni ke yasalunaka Imam Bukhari wa sọ fún wa Imam Bukhari nu Bukhari sọ yìí Buhari tí wọ́n wí ó wá ń ròyìn ànábì pé ànábì lẹni tó kọ́kọ́ ń takò òfin Ọlọ́run ẹ dákun tá la kọ́kọ́ ẹni tí kọ́kọ́ mófin jáde Rasulullah sallallahu alaihi wasallam. ar-Rasul sallallahu alaihi wa òun lọ́lọ́run pa láṣẹ òun ni ó kọ́kọ́ mú òfin ni ó kọ́kọ́ implement ẹ̀ ni ó sì máa lò ó ànábì ò dá lò kò pàṣẹ kọ́lọ́run pàṣẹ kan kóun wá ṣe tiẹ̀ lọ́tọ̀ kọ́ á ní àṣẹ ni ó tàwọn mùmínì nìyẹn àmọ́ òun àṣẹ ni ò bá òun wí. Báńkà Buhari wa bá mi àgbà wa náà àdìsí pé ànábì máa ń wọlé tọ̀ àwọn ìyàwó ẹ̀ bá wọn lò pẹ̀lú nǹkan oṣù. Allah. Awwalan. Àkọ́kọ́ àdìsí ni. Haddathana Qubaysa. ó ní haddathana Qubaysa. Qala haddathana Sufyan. qala haddathana Sufyan. An Mansur. an Mansur. An Ibrahim. an Ibrahim. An al-Aswad. an al-Aswad. an Aisha. qalat. kana ya'muruni fa attazira fayubashiruni wa ana haidun. Subhanallah. pé Aisha wí pé ànábì ó sọ pé ó yá lọ fọ ojú ara òun sì ń ṣe nǹkan oṣù ànábì ó wá bá òun lò. A'udhu billah. A'udhu billah. A'udhu billah. A'udhu billah. ta lẹni tó ń fi àbùkù kan ànábì. Sallallahu alayhi wa sallam. a nírú àwọn àdìsí ẹjùúnù kì í ṣe sọ yìí Buhari kọ́ ló gbà wá ẹ̀ ń wí pé mò ń bú Buhari ẹni mi ò tẹ̀lé súnà ṣé súnà ànábì ìwọ tó ń pèrè ẹni súnni ṣé àdìsí tó ń kà ní irú nǹkan tó ń ṣe pẹ̀lú ìyàwó rẹ̀ nínú lérè. Thaniyan. Talkurani sọ pọ̀nyẹ̀wò wípé fa'tazilu nisaa fil mahid ọlọ́run ò ṣe sísè náà wà nábì pé àyàfi wọ nìkan. Báńkà àdìsí kejì. Haddathana Ismail bin Khalil. Qala akhbarana Ali bin Muslim. Sọ̀yí Buhari ni ẹ má jẹ́ kí n dákọ̀ ẹ̀ fún wọn kí wọ́n lọ wá ṣe bí wọ́n há kí wọ́n bọ́ ta kan sọ pé àdìsí tí mo kà yẹn kò sínú Buhari rárá àdìsí tí n bá kà ń bí inú Sọ̀yí Buhari ni kí wọ́n bọ́ ta kí wọ́n sọ pé irọ́ ni kò sínú Buhari ẹ jẹ́ ká fi yẹn lẹ̀ fún wọn ẹ tì wọ́n sí ìrìn. Ìwọ náà lọ lè ṣe rìsáàṣì. lọ ṣe rìsáàṣì ara ẹ̀ kó sì sọ báàbù tó bá wà. a fún ọ lásàímẹ́ǹtì nù ni. èmi sọ pé nù Sọ̀yí Buhari ni ìwọ sọ pé rárá bọ́ bá pé méjì ká mọ̀. Haddathana Ismail bin Khalil. àdìsí mi tún lè yún ni. Qala akhbarana haddathana Ismail bin Khalil. ó ní òun gbà wá látọ̀dọ̀ Khalil. قال أخبرنا علي بن مسهر قال أخبرنا أبو إسحاق هو الشيباني عن عبد الرحمن بن الأسود عن أبيه عن عائشة قالت كانت إهدانا إذا كانت حائضا
gbogbo àwa ìyàwó ànábì èyí tó bá ń ṣe nǹkan oṣù nínú wọn. فأراد رسول الله صلى الله عليه وسلم أن يباشرها. tọ́jà bá fẹ́ bá a láṣepọ̀. فأمرها أن تتزر. أمرها أن تتزر. yóò ní kó lọ fọ abẹ́. في فور حيضتها. في فور lásìkò gbà tí nǹkan oṣù ẹ̀ tó ń ṣẹ́ tí ó ṣe tó ń rush. ثم يباشرها. ثم يباشرها. ànábì wa bá a láṣepọ̀ láti tó ta ko ìwà tá ànábì léwu láti tako àṣẹ Ọlọ́run. sallallahu alayhi wa sallam. súrà tí Imam Bukhari gbé fún wa nìyẹn o. قالت. في صحيح بخاري. في صحيح بخاري. قالت وأيكم يملك إربه كما كان النبي صلى الله عليه وسلم يملك إربه. tó náà bá rí irú ẹ̀ lọ́dọ̀ ìyàwó rẹ̀ bá nàbí ṣe màláka irba rẹ̀ kó náà kó go on. èyí ò ní tako àyà àfi tó bá sọ fún mi nísìnyí pẹ̀lú di wípé àyà ni mansukha àwa mọ̀ tó nà sáká rẹ̀. ẹlẹ́ẹ̀kẹta. حدثنا أبو النعمان. ó ní حدثنا أبو النعمان. قال حدثنا عبد الواحد. عبد الواحد. قال حدثنا شيبان. قال حدثنا عبد الله بن شداد. عبد الله بن شداد. قال سمعت ميمونة تقول. Ọlọ́run rí Maimuna tó sọ wípé. كان رسول الله صلى الله عليه وسلم إذا أراد أن يباشر امرأة من نسائه tó bá fẹ́ bá kan lónú àwọn ìyàwó rẹ̀. أمرها فاتزرت. أمرها فاتزرت. وهي حائض. وهي حائض. Al-Qur'ani sì sọ fún wa pé فاعتزلوا النساء في المحيض. èyí tí wọ́n ń gbé kiri àdìsí tí wọ́n ń gbé kiri tí wọ́n ń sọ pé asahul kutub ba'da kitabillah ni wọ́n ń sọ fún wa pé ànábì ẹni tí máa ṣe pa àṣẹ Ọlọ́run ni fal-iyazu billah. lẹ́yìn náà Imam Bukhari ó ń sọ fún wa pé ànábì yìí rẹ́pù obìnrin. هذا أصح الكتب بعد كتاب الله. لا. lọ́dọ̀ wọn tá à ń pèpè yìí pé no ẹ má Imam Bukhari one ẹ má sọ pé sọ̀hí la. Imam Bukhari gba 600,000 hadith lọ́dún mẹ́rìndínlógún. كيف يكون هذا أصح الكتب؟ ẹ lọ wo àdìsí wa ń bẹ ọ̀rọ̀ anábì wa ń bẹ tí ó tó da àmì èyí tí ò bá da ẹ yọ dànù ní tá à ń wí fún yín nù. èyí tí fàbùkù kan nẹ́bì alladhina yuzuna rasulallah lahum khizyun fil hayati dunya ẹ yẹ̀yẹ́ láyé ẹ tún yẹ̀yẹ́ lálùkìyámà. àmẹ́ni tó ń bu tó ń dáàbò bo súnà nù wa. ànábì sallallahu alayhi wa sallam. wọn là nábì orèpù sọyìn Buhari ni o tọ́lọ́run ròyìn ànábì pé wà innaka la'ala khulqin azim. innaka la'ala khulqin azim. ẹ máa gbogbo yín tí wọ́n tán bá ń wá tí wọ́n dúró pé alùsùnà kìnnì kan ìgbà ọkàn ẹ̀yin tẹ̀ ń pera yín lálùsùnà ni mò ń takò wípé kò sí ti jẹ́ alùsùnà. Politics ni. òṣèlú ni. Politics ni jẹ́ alùsùnà. sọlọ ń pè wọ́n bẹ́ẹ̀ ni àbá nẹ́bí ló pè ẹnìkan bẹ́ẹ̀. sallallahu alayhi wa sallam. àdìsí tí wọ́n ní pé ànẹ́bí orèpù tó sì wà nù sọ̀hí pé ànẹ́bí ò so igi ọmọbìnrin ọ̀hún. pé ànábì kan fa ẹnìkan lẹ́yìn wọ́n wá ń lọ wọ́n wá dé àdúgbò kan tí wọ́n ń pè ní shout ògiri méjì wà ń bẹ̀ ògiri àgbàlá wọ́n wà báyìí ànábì wa sọ pé ijlisu ha huna
banka. حدثنا أبو نعيم oni hadasana abu nuaym. حدثنا عبد الرحمن بن hadasana غسيل abdurrahman bun husail. عن حمزة an hamzata. بن أبي bun أسيد abi usail. عن أبي أسيد an abi usail. رضي الله عنه رضي الله قال عنه قال. خرجنا مع النبي صلى الله oni عليه kharajna وسلم ma'a an-nabiy àwọn pẹ̀lú anabi àwọn jíjọ jáde. حتى انطلقنا إلى حائط títa fi dé ara ògiri ilé kan. يقال له شوت wọ́n ń pè bẹ̀ ní shout. حتى انتهينا إلى hatta حائطين intahayna ila ha'itain. àwa dé bi ara ògiri méjì. فجلسنا بينهما àwa jókòó sí àárín méjèèjì ni. فقال النبي صلى الله عليه Ànábì wa sọ وسلم pé اجلسوا ها هنا ẹ jókòó ń bí. ودخل Ànábì wa wọlé lọ. وقد أتي بالجونية wọ́n ti wá lọ mú ọmọbìnrin kan wá tí wọ́n ń pè ń jẹ́ òníyà wọ́n ti fi sínú lẹ́yìn ni. فأنزلت في بيت في نخل في بيت أميمة بنت النعمان wọ́n wá fi sínú ilé Umayma ibẹ̀ gbogbo bẹ̀ tó ń jẹ́ bíntu Umayma. بنت النعمان بن شراحيل bun Sharahil. ومعها دايتها حاضنة لها ẹni tó ń jẹ́ dáyà ẹni tán ní kán lọ pè wá ni wọ́n lọ pè é wá. ó wà ń bẹ̀. فلما دخل عليها النبي Bàtà صلى Ànábì الله wá عليه wọlé tọ̀. وسلم ìyẹn ni pé wọ́n lọ قال pé obìnrin fún. ẹ dákun torí Ọlọ́run. Akramakumullah. wọ́n wá mẹ́nìkan wọ́n wá jíjọ ṣeré jáde ni wọ́n wá lọ bí tí wọ́n ti tọ́jú ọmọbìnrin ní fún sí. La ilaha illallah. tíbi tílẹ̀ dá. Ànábì wa ń sọ fọmọbìnrin ni pé habi nafsaki نفسك لي pé tẹ́ra ara ẹ lẹ̀ fún mi. قالت lóbìnrin ni wọ́n sọ pé. وهل تهب الملكة لتسكن malikatu نفسها lisuuqa. ẹ wo La ilaha ṣebí wọn illallah. làwọn gbọ́ lárúbáwá ni kẹ́lìmọ̀ ló ń jẹ́ súkọ̀ èèyàn yẹpẹrẹ. èèyàn pé lásán ọmọbìnrin wa sọ pé ṣé píríncẹ́sì lè fún ó lè fi rẹ̀ kalẹ̀ fẹ́ẹ̀yàn yẹpẹrẹ lásán. Kai. la ilaha illallah ṣé anabi Muhammad wa ni lisuuqa. Sallallahu alayhi wa sallam. ẹ dákun hadisi Nínú Bukhari ló wà. Buhari ni. قال فأهوى بيده يده عليها لتسكن pé anabi lẹ́nu wọn lọ́hùn pé anabi wa bọ́mọbìnrin ní tí ò fẹ́ gbà tí ò fẹ́ ṣe kínní anabi wa fẹ́ fọwọ́ tẹ̀ lórí pé ẹ ní sùúrù pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ. فقالت أعوذ بالله منك bọ́mọbìnrin ní tí ló bá sọ pé a'udhu billahi minka mo wọ́ lọ́hùn ní sọ lọ́dọ̀ ẹ̀. فقال قد عزت lànàbí wa ni Bima'azin. Bima'azin o ti wá o ti fi rẹ o ti wáṣọ lọ́dọ̀ ẹ̀ ní tá a wáṣọ lọ́dọ̀ rẹ̀. fanabi. ثم خرج علينا eléyìí náà ni sunna o sàǹgbà àwọn wèrè. Allah. hadhihi sunnatun indahum hum majanin. الله أكبر fuqdanul adab fuqdanul aql fuqdanul ilm adimul adab. Allah. wọ́n ní làákàyè wọ́n ní gbogbo nǹkan ni wọ́n ṣòfò ẹ̀. الله أكبر ẹ wá wípé àwa nùdáfẹ́ àní súnà wọ́n ní kò sí súnà ok tó bá wípé mo wípé kò sí súnà ó dà kò sí súnà ọlọ́run ló ní súnà ànábì kọ́ ló ní súnà صلى الله عليه وسلم ọlọ́run òun ló ní súnà ànábì ò dá súnà kan ní lẹ́yìn súnà ọlọ́run bá ń pè é gbogbo bí tálkùránì ti sọ̀rọ̀ súnà kò fi ti sá ànábì ọlọ́run ló fi ti sí. سنة الله في الذين خلوا تجد لسنة الله تبديلا ولن تجد لسنة لسنة الله تحويلا الله أكبر حياكم الله àbọ̀lọ̀ nǹkan ló pe súnà máa rẹ̀ ni. Ọlọ́run ló ní súnà. ẹ̀dá kan ló ti pè é má nàbì. Sallallahu alayhi tí wàhálà yín pọ̀ tó yìí. ẹ̀yin lẹ́ẹ̀ máa wọ́ mi lọ bí tí ń máa kan yín ní kankan. Kóńdó lérí. wọ́n ní mo sọ pé kò ní súnà ó dáa èmi ò tiẹ̀ kọ́kọ́ sọ bẹ́ẹ̀ náà pé kò sí súnà kọ́kọ́ sọ bẹ́ẹ̀. àmì ìtẹ̀wé nìyẹn ẹ̀jẹ̀ àgbà yín gbà. ká wá wá níbo lọ́lọ́run ti fi súnà ti sára ànábì
aya Kùránì rẹ̀ gbogbo ẹ̀ ní ẹ lọ wá ẹni fi Mujamul Mufaris gbogbo bí tó ti sọ̀rọ̀ súnà èwo ló fi tì sẹ́lòmíì tó tayọ ara ẹ̀. walan tajida li sunnati llahi tabdila walan tajida li sunnati llahi tahwila. Allah. Hayyakumullah. ẹ̀yin oníjàlábí mò ń bá sọ̀rọ̀ o. Allahu akbar. àwọn oníjàlábí. Professor ọláwọ̀ yìí ṣe jàlábí ń tà Imam Bukhari 600,000 hadith ni wọ́n ló gbà 600,000 yẹn ní 16 years hadith mélòó ló ń rí lọ́dún ó ń jẹ́ 102.7 hadith ẹ pè ní 103 divide 16 pẹ̀lú 600,000 a fún ẹ ní 10300 kápádé bima adal mia watalata hadith ẹ wá mú 102 ẹ wá divide pẹ̀lú 365 days èló ló ń rí lójúmọ́. ẹ wá múyùn ní ẹ fi pín pẹ̀lú 24 hours èló ló ń rí wákàtí kan so a rí àdìsí mẹ́rin nínú wákàtí kan ní jókòó tó bá jókòó àbò ń jáde káàkiri so àdìsí tó rí mẹ́rin nínú wákàtí kan ó já sí pé nínú wákàtí kan à ń rí 15 minutes ládàásọ́nà mẹ́rin. lórí àdìsí kan. lórí àdìsí kan yóò kọ àdìsí kan níṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún yóò ṣe tàkíkù rẹ̀ yóò ṣe tàdílù rẹ̀ yóò ṣe hukumu alẹ́ aolahu lehadha alhadis min khilal 15 dakika la yusalli wala yasumu wala yanamu wala yakul. Ya Rabb, ya Rabb. Allah. ṣé kò ní jẹun ni ṣé kò ní mumi ṣé ò ní sùn. kò sùn kò jẹun torí inú wákàtí kan ó gbọ́dọ̀ rí àdìsí mẹ́rin lójúmọ́ so yóò sì rìn káàkiri nínú wákàtí kan yìí yóò sì jókòó ti àdìsí yóò ṣe fásù rẹ̀ yóò ṣe yóò yẹ̀ wò yóò ṣe fínífíní. hálù ẹni tó gbàdìsí ni wá yóò wò járíhù tí ó ṣe inú ẹ̀ náà ni yóò kọ́ kalẹ̀ kọ̀ǹpútà ni àbí so kò sùn torí inú wákàtí mẹ́rìndínlógún yẹn tó fẹ́ fi gba àdìsí wá márùnlélógún tó fẹ́ fi gba àdìsí wá lọ́jọ́ kan so wákàtí kan ó gbọ́dọ̀ lò lórí àdìsí mẹ́rin so wàhálà asọ́hùl kútùb ba'da kitabillah huwa la yanamu wala yashrabu wala yakul hatta la yusalli. La ilaha illallah. torí kò lè ráyè dìde kírun lórí wákàtí kan tó bá fẹ́ lò nínú 24 hours. wọn àti ìsọ igi àdìsí kan ń bẹ ẹ jẹ́ kán wọ́n fún wọn kó kún kí wọ́n wá jókòó kí wọ́n ẹ lọ jókòó tiẹ̀ ẹ má jókòó tèmi Habibu Mobde káfí kíní kan ìmáàmù mọ́ní Albani kàfàrà Bukhari rí nǹkan kan ṣe sí ibi tó ti kàfàrà rẹ̀ hadith aya tí hadith tú aya tó gbà wá tó fi tú hadith wípé wayabqa wajhu rabbika kullu shay'in halikun illa wajhahu kullu shay'in halikun illa wajhahu so illa wajhu èyí tó bá kan náà ni ó ṣe istisna yí gbogbo nǹkan pé kò sí mọ́
Hayyakumullah. òun ló fi lo ilá wájú àhú tó bá lo ilá wájú hù ni òyìn ni o jumula kìíní ò tí ì pé níbi kìíní ni kùránì lókè ni ok kùránì ni ilá wájú hù kullu shay'in halikun ilá wájú hù. wọ́n wá Imam Bukhari wá lọ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àfáà kan wọ́n tú àyà yẹn ní zọ́hírù ẹ̀ pé wájíhù wọ́n tú wájíhù sí múlíkù pé kullu shay'in halikun illa múlíkùhù. Hayyakumullah. Albani wá dé. wala tad'u ma'a Allahi ilahan akhara. la ilaha illa huwa. kullu shay'in halikun illa wajhahu. lahul hukmu wa ilayhi turja'un. Alhamdulillah. Hayyakumullah. wọ́n ní àhá Kùránì a ní àwọn àkámù bẹ̀ tó wúlò fún wa. Adamallahu hayata shaykh. òun ni àwọn ò ní jẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ bíi tí. Hayyakumullah. wọ́n àwálà ìgbà tó fẹ́ túwájú ọ ní múlíkù ni. mulkihi. faqala al-Albani. Albani wa ni. an hadha tawil. ó ní gbogbo ẹni tó bá ṣe tàwílù yẹn. hadha la yaquluhu muslimun ó ní mu'minun. mùsùlùmí múmi nìkan ò gbọ́dọ̀ wí bẹ́ẹ̀ láti ṣe tàwílù àdìsí ni sí múlíkù. ó ní mùsùlùmí gidi ò gbọ́dọ̀ wí bẹ́ẹ̀. wa dhakara annahu laysa fil Bukhari mithlu hadha tawil alladhi huwa aynu ta'til. ó wá ní Buhari ò ṣe tàwílù òun jẹ́rìí ẹ̀ kò jẹ́ ṣe tàwílù gbogbo tíra tó sì sọ̀rọ̀ náà sọ pé Buhari inú kínní ẹ̀ tó ṣe ó ṣe tàwílù àyà yẹn ìwọ ní kò jẹ́ ṣe tàwílù ẹ̀. dilala anna al-Albani la ilma lahu bi ilmi rijal jahil. thumma qala ma nasuhu fi jahil. kitabihi. ثم قال ما نصه في كتابه فتاوى الألباني. inú tírà fatawa al-Albani lọ wò ń bẹ̀. تنزه الإمام البخاري. wọ́n mọ nǹkankan wọ́n ṣiṣẹ́ kan àti mọ nǹkankan. تنزه الإمام البخاري. Abibu ni problem wọn so òun ni wọ́n fẹ́ ṣá wípé mubdi sahibul bid'a kí la ń pè ń bídíà ẹ̀yin tí wọ́n ń pè ń bídíà ò yé bẹ̀ ń lé súnà tẹ́lẹ̀ gbé dání kò yé yín bẹ̀ ń lé bídíà. Al-Qur'an ló sọ pé gbogbo ẹni tó bá ń fàbùkù kan nẹ́bì Allahu alayhi wa sallam. Ọlọ́run ó fìyà jẹ wọ́n láyé ó tún fìyà jẹ wọ́n lọ́run gbogbo eléyìí tẹ́ ń sọ sànẹ́bì yìí òun là ń sọ pé kò sí tó jọ pẹ̀lú ànẹ́bì ṣé èèyàn pàtàkì ńlá kan ó tiẹ̀ lè huwaru wà tí wọ́n hu yìí pé ànẹ́bì wọ́n lọ mọ́mọbìnrin kan tọ́jú fún ànẹ́bì èèyàn pàtàkì láyé ẹ má pè lànẹ́bì léèyàn gidi kó wá lọ kí kó wá lóhùn rẹ́pù kẹtọ́ wá ka bẹ̀ńlẹ̀ kẹtọ́ wá yí pé asọ́hùn lẹ́yìn yẹn ntí wọ́n mú wa lọ́dọ̀ Bukhari pé anabi fẹ́ Aisha zawajul qasirat anabi fẹ́ Aisha ní ọmọ kékeré wà bana aleha bil Madina wà yíya bintu samaniya sana sunna yẹn ni gbogbo kálukú wọn fẹ́ máa tẹ̀lé o so ẹ wà lọ mú ọmọ òkòló ẹ wà lẹ ti fẹ́ tó bá ti wá di ọmọ ọdún méje ọmọ ọdún mẹ́rin òun ni wọ́n ń lò nísìnyí ẹnìkan wá kọ átíkù kan sínú Vanguard ní on 22nd March tó fi ń tako ó wá ń sọ̀rọ̀ nípa ìsìláàmù lọ́nà tí ò dá wípé ṣẹ̀ríà tí wọ́n ń wí yẹn o òun nìyí o ó wá sọ àwọn nǹkan tí ò dá zawajul qasirat kò sí nínú Islam
pé tọ́mọ bá ti wà nù mádù ọmọ tó wà nù ẹ̀jẹ̀ kẹ́nìkan ti wá lóun fẹ́ kalẹ̀ tí o ti balaga badaniyan wa akliyan kò tí ì nílàákàyè ọmọ òpó ńlóni ọmọ ọdún mẹ́jọ làákàyè wo ló wà lára ẹ̀ tí bàbá kan wà fi sọ pé òun fọmọ òun fún lágbájá bẹ́ẹ̀ sì ni alikọbúlù wà rídọ̀ ọ gbọ́dọ̀ wà ń bẹ̀ kì í ṣe rídọ̀ wàlí rídọ̀ azawja òní sártù tó wà lára ẹ̀ pẹ̀lú Islam kí bàbá wa Hanbal nìsín kan ní Gàníyà yìí tó jẹ́ ọmọ tí ò tí ì mọ kankan kan wá ní àwọn so igi ẹ̀ fún Wàsíù láì wárí dọ̀ rẹ̀ sígà kò sí sígà nu mo fẹ́ fẹ́ o mọ gbà níjọ́ tá Ànábì ń fi Zainab tó fi ń fún ọkọ Zainab gbọ́n Ànábì bí léèrè ní pé ẹni yìí ó lóun fẹ́ fún ẹ ó sì wù mí kí n fẹ́ fún so yọnu sí so sunna wọn rè yùn ni àmọ́ kọsirat ọmọ òpónlò òun ni àwọn ẹni yìí tí wọ́n láwọn ka ṣẹ̀ríà wọ́n sì gbọ́ lárúbáwá èmi ò gbọ́ o wọ́n gbọ́ gẹ̀ẹ́sì ọlọ́run ṣe mi ò kúkú kàwé mi ò sì gbọ́. àmọ́ wọn lè fèsì fún Ọ̀dùmákin tó kọ átíkù yìí tó ṣàwáhà súra Islam súra ṣẹ̀ríà lára bíìlì tí ẹnìkan obìnrin kan gbé lọ sí Senate tí wọ́n reject ẹ̀ lórí right obìnrin táwọn kí ni lórúkọ ẹ̀ ń jẹ́ kí ni wọ́n pe tọ̀hún tó ṣe ṣẹ̀ríà ní Sokoto Zamfara àbí Yerima ló kọ́kọ́ takò gbogbo àwọn sínítọ̀ tó wá láti náà wọ́n takò òun lòun sọ̀rọ̀ lánìí obìnrin yẹn tó wá látèkìtì kò mọ̀ wípé ṣẹ̀ríà tí wọ́n ń sọ yẹn ó tako constitution lòun sọ so conflict of civilization ló ń ṣẹlẹ̀ kóun wá ṣàlàyé fún yín pé ṣẹ̀ríà tí wọ́n ń wí yẹn ò bó ti rí rèé o ó wá ka gbogbo ẹ̀dá sí pé gbogbo nǹkan tó kà kalẹ̀ kò sí nǹkan tó jọ nínú ṣẹ̀ríà Islam ká fèsì fún ṣe dìfà fún Islam ṣe dìfà fún ṣẹ̀ríà tẹ́ gbé dání. àfi bàbá Lágége. èmi ni problem wọn. Ọlọ́run ní mú yín kó lẹ̀ bàbá. àmín. Ọlọ́run jàre yín pẹ́ títí ayérayé. ní máa jẹ́ problem fún wọn abadal abidin. àmín. àbí tí wọ́n bá tẹ̀lé tọ́lọ́run tà nẹ́bì. sallallahu torí alaihi tọ́lọ́run tà wasallam. nẹ́bì là ń pè wọ́n sí i ipe ẹ̀fọ́ ànẹ́bì mọ́ kúrò ń bi randanrandan tí wọ́n fi yí lára. ẹ̀fọ́ ìsìláàmù mọ́ kúrò ń bi randanrandan tí wọ́n fi yí lára. Imam Bukhari tó sún àwọn tẹ̀síríbù tí mò ń wí ó pọ̀. Imam Bukhari ó gba àdìsí kan wá wípé ẹnìkan àwọn méjèèjì wọ́n ń búra wọn wọ́n ń jà ànábì wa ń lọ ó wá gbọ́ tí kan nu wa ń sọ pé qabbahallahu wajhaka wa wajha man ashbahaka ọlọ́run ó da ojú rẹ ọlọ́run ó bàjẹ́ yóò tún ba ẹ ojú tó bá tún jọ ojú rẹ yóò tún bàjẹ́ wípé ànábì wa sọ wípé kò ní í dáa wípé ànábì wa sọ wípé ẹ má bu ojú ara yín torí wípé khalaqallahu Adama ala suratihi. báwa ti rí ìlọ́lọ́run rí èyí tí wọ́n ń sọ nù ni pé bá a ti rí bọ́lọ́run ti dá nẹ́bí ádámà nù ni kí wọ́n á ní ìyàtọ̀ tẹ̀síbíù yẹ̀wúdí tí Islam gbọ̀nù tó sì já sí pé ó wà nù àkọ́kọ́ Genesis wípé ọlọ́run dá èèyàn ní àwòrán ara rẹ̀ ọlọ́run sì ń ṣàbámọ̀ gbogbo nǹkan tó jọmọ́ èèyàn òun ni
kánẹ́bí náà wá sọ pé khalaqallahu ádámà àlá súrátì yìí tí Albani bá ní ká má yìí ká má ṣe tàwílù ṣe mọ̀ yìí pé àfi ká gbàdísì ní wọlé but àwa á máa tún ṣe báwọn àfáà kan bí wọ́n ṣe ń tún àwọn àdísì tí mò ń kà wọ̀nyí tí wọ́n dìde tí wọ́n ń tún ṣe yí pé Buhari ànábì ò jẹ́ sọ bẹ́ẹ̀ o bó o bá mọ̀ lọ́ra tíra tí wọ́n pè ní Qamaru Sari fi idahi garibin min Sahih al-Bukhari. Allah, Qamaru Sari. Qamaru Sari fi idahi garibin min Sahih al-Bukhari. Àfọ̀ ní Sufi ló tiẹ̀ tún ṣe. Li Shaykh al-Husayni al-Ash'ari. Àwọn Sufi tẹ̀ yìí fẹ́ rí ni wọ́n ń bá yín tún tí àwọn èèyàn lè ṣì gbọ́ nínú Bukhari tí wọ́n fi ń tún ṣe. Ó tún ṣe ó tún ti Muslim ṣe. Ó ń pè ní Ithaful Muslim fi idahi mutashabihati Sahih al-Muslim. Tírà méjèèjì wọ́n gbọ́ lẹ́nu mi wọ́n lè mọ́ bá ta wọ́n lè gbọ́ yé bí wọ́n ta wọ́n lè gbọ́ yé torí khatamallahu ala qulubihim wa ala sam'ihim wa ala absarihim gishawatun wa lahum adhabun alim. Ẹni tí ò bá sọ nǹkan tí mo ń wí gbogbo tí mo wí lọ́ànú kásẹ̀tì ó lè rí ọ̀rọ̀ mi yí àmọ́ sí ọyìn tẹ́ ẹ̀ gbọ́ nǹkan tí mò ń wí nì kẹ́ ẹ tó máa ṣe hókùmù ẹni sí ọyìn tí nǹkan tí mò ń wí òye yín pẹ̀lú kéwú tẹ́lẹ̀ mọ̀ jámíà tẹ́lẹ̀ lọ sí ọyìn àti mímọ̀ yín tó yá sí pé ẹ̀yin ẹ fẹ́ máa yẹpẹrẹ ànábì ẹ fẹ́ máa bú ànábì ẹ yọnu sẹ́ni tó ń bú ànábì àbẹ́ni tó ń bá súra ànábì tí ìbàjẹ́ tẹ wá ń pè yẹn ní súnà ṣí kínní kan èyí tí mo wí ni pé kò sí ti jẹ́ ahlu sunna pé kò sí nǹkan tí jẹ́ bẹ́ẹ̀ nǹkan tí jẹ́ bẹ́ẹ̀ politics ni ṣíà politics ni ahlu sunna politics ni gbogbo ẹ̀ àwa yọnu sí pé lastu shi'iyyan walakin idha qulta ana shi'iyyun fa ana radin idha kana at-tashyi' ittiba'u al-Qur'an was-sunnah wa hubbu ar-rasul wa ahli fa ana shi'iyyun idhan أنا من أهل الكتاب أنا سني إذا كانت السنة اتباع الكتاب والرد على مخالف الكتاب والسنة فأنا سني ما شاء الله. àmọ́ tó bá jẹ́ pé irú súnà tí yìí ni èmi ìṣàlù súnà yìí. ما شاء الله. àmọ́ pé irú àwọn oníṣíà ń pààyàn kiri ni èmi ò sínú tó lóṣèlú nú èmi ò sínú lastu shi'iyyan wala ahla sunna tọ́lọ́lọ́run ò dárúkọ mùsùlùmí lọ́lọ́run pè wá. wa ana radin an akuna musliman èyí tó pè mí nù ni salamu alaykum wa rahmatulah.